afẹ́fẹ́ lálálálá tí ń gbóhùn mi ròkun mọ́ ìtí gbóhùn mi ròkun mọ́ o. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń gbóhùn mi rọ̀ṣà jèbùrẹ́ o mọ́ ìtí gbóhùn mi rọ̀ṣà mo ní òun fi ṣe. mo fẹ́ relé síkírá ilé àbẹ̀bí adésílẹ̀ aya àkànbí ni mò ń rè lọ kọrin ilé àbẹ̀bí ni mò ń rè o ọmọ ìgbómìnà. Madam àbẹ̀bí síkírá àtàyà àkànbí mo ní ọmọ wọlé mọ́ ọ̀ràbà ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún. torí pé bóyá bá mọ́dún tiwọn nínú afárá orí yèyé mi ìran òjò láàsì mọ́dún tirẹ̀ lápá ọdún èyí ò ní í jáṣe mọ́ fún ọ lórí ilẹ̀ alààyè. yèyé Sandra kó pẹ́ láyé kó mọ̀mọ́ sàré ọmọ yèyé Jùmọ̀kẹ́ yèyé Babátúndé yèyé Jennifer ó kú ọdún ó kú àṣeyẹ o. a ò ní tilé rẹ̀ rògbú wọlé kò sẹ́ni àtọ̀dẹ̀dẹ̀ rògbú jáde láyé ń bí lódìndí látàrí ìdìmọ̀ tiẹ̀ ayé ò ní ṣàbọ̀ oore fún ọ. nínú ọdún tuntun tó bá ọ láyé ìwà àrínú àárínlò ò ní táwọ́ ná bẹ́ẹ̀ ló ní ráhùn owó ò sì ní rátọmọ àpò ṣàṣàmùrà ò gbẹ́rí ọwọ́ rẹ ò ní kọ̀sàlẹ̀ àpò yeye Bátúndé. ó yá yèyé mi àbẹ̀bí gbọ́wọ́ gẹ̀ǹgẹ̀ kó jó kó gbé bọ́dì sókè lórí àga torí pé ìwọ ti bá wọn dáwọ́ àìkú ò wá ní bá wọn kúkú ọ̀wọ́ọ̀wọ́ láyé ń bí. ibi ò ní bá wọn tọmọtọmọ bíbí bá ń lọ níwájú ìwọ ò ní bá bó bá ń bọ̀ lẹ́yìn kò ní lé ọba láṣẹ Olúwa. ìwọ ò ní bá wọn fọwọ́ gbòkú ọmọ sí láyé ń bí o bó o bá dàgbà tó o dógbó tán ọmọ ni ó sì ọ́ pẹ́pẹ́pẹ́ lówó ń ṣe nílé arọ́ yèyé mi kó o pẹ́ láyé kó o mọ́ fà ìsọ̀lùgbà. ó yá gbéra sọ kó o yára ìgbóná nílé bàbá rẹ ọmọ ẹlẹ́dìdì àgbé pé oore bá pọ̀ lápọ̀jù ń ṣe láyé ń fi bí iṣu ni. ọmọ ògbóbìnrin sùn tọmútọmú ẹni ọkùnrin bá sùn lé yín tí ò yún ajẹpọmọ ti bùṣe lára olúwa rẹ. ọmọ owó ṣẹlòsì ìwíjọbí ńlá bímọ ní ìṣogun àwọn àgbààgbà ajabula ọbẹ̀ ló ṣe. bí n bá ń kí gbóná èmi ọmọ kí wọ́n mọ́ra wọn ni. àbẹ̀bí ó yá jẹ́ ntúkì ọgbálẹ̀ ọ̀tún òró nílẹ̀ Arẹ̀yàn òsì onílẹ̀ Arẹ̀rùwà gbárígbárí òró nílẹ̀ Àgbárí. orí bẹ́wúrẹ́ òró bá jẹ lẹ́sẹ̀ gbàgede ni àgùntàn òró jẹ lẹ́sẹ̀ yàrá ẹ̀dìyẹ òkòkò ti kó mi ìdè ó jẹ dé gbogbo ọlọ́fíà aláìlówó lọ́wọ́ o ò nílé tọrọ ọmọ lọ́wọ́ ọlọ́fíà. odò rẹ ti kúnlẹ̀ wo rẹ̀ lẹ́jọ́ èmi ò wá rẹ̀yàn láyé ń bí tí ó rojọ́ fúnra rẹ̀ tí ó jẹ̀bi ìtì àjàdó ọmọ apáṣà. n ò rí bí tí àjàdó bá mọ́lẹ̀ bí ó ṣe é mú wọn kígbe sára alẹ́ tán àwọn ọlọ́mọ afẹ́yìn ó lè gbó tẹ́tẹ́lẹ́gàn. àbẹ̀bí mo ṣe bí gbogbo gbóná pátápátá ọ̀kan ṣoṣo ní dédéré hàn bó o bá relé kó o bá ń kí gbogbo lé o. yèyé mi àbẹ̀bí ọjọ́ rebi àná kò tó pakọ́ rebi kùnkùn dùn jẹ́ ìṣírakì ọ̀rẹ́lẹ̀ àkànbí o àkànbí ọkọ rẹ nílọrin àkànbí kọ́ ọmọ olókùn ọ̀la ọmọ mọ́rílé wa ẹgbẹ́kẹ́ gógó wa búra bí ó bá wọ gbórí o kí pàkà wa búra bí ó bá wọ gbalẹ̀ ǹjẹ́ mọ́rílé wa búra bó bá fojú kan bá ń rán ìdókòó lọ́ọ́ jẹ́jú ọmọ ìgbìrin ọ̀tẹ̀. rí àwọn ọlọ́mọ òpó kọrọbítí o òpó kọrọbítí tí ń bẹ lálẹ́ èdè Ọ̀yọ́ òpó kọrọbítí lálájú lájàásì. òpó kájàkàrà ìyọ́lá abẹ́lẹ́dẹ ṣúkàwẹ́ ní lọ́bàjúra wọn lọ. mẹ́bí òpó gbọ̀ràn ni wọ́n ṣe ní ká kọjú rẹ̀ síná iná gbọ̀ràn wọ́n ní ká kọjú iná sómi omi ò gbọ̀ràn wọ́n ní ká fi pọn ọtí líle náà gbọ̀ràn wọ́n ní ká gbé fọ́mọ líle. mẹ́bí àpọ̀já lọmọ tí ó gbọ̀ràn gangan tí wọ́n ní ká kọjú rẹ̀ sógun ogun náà làpọ̀já lọ́lọ́lọ́ tí ó padà wálé mọ́ ọmọ mọ́rílé wa. yèyé mi àbẹ̀bí kó pẹ́ láyé bí mọ́pẹ́ ti ń pẹ́ o kó fọwọ́ pawú kó fèrègì yóbì kó mọ́ fàìsàn lògbà kó rówó ṣayé o. lẹ́ aláfẹ́ obìnrin àtàtà tí ń lóṣù àsìkò ó ní dẹ́ni àná lágbára Olúwa. ayé ò ní fọjọ́ yíyá mọ́ ọ lára ibi lékeleke tí ń fọṣọ àparò kan ò gbọ́dọ̀ mọ́bẹ̀ àṣírí rẹ̀ ò ní tú lójú aráyé o. wọ́n rí yèyé mi àbẹ̀bí mẹ́bí ẹni fẹ́ni dẹ́nudẹ́nu ní ṣàárò ẹni èèyàn pàtàkì náà nísìnyí bẹ́ẹ̀ ni eré ṣe.
olórí ẹgbẹ́ yìí ló ní kí ọ sínú àwọ̀ ewì yìí ìyẹn pírẹsidó ẹgbẹ́ Beloved Mothers ẹgbẹ́ olóríire abiyamọ afọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹgbẹ́ náà ní bàjẹ́ láṣẹ Elédùmarè pírẹsidó ẹgbẹ́ yìí màámi ló ní kí ọ ó láṣẹ ìṣàmọ́dún ọdún ire ọdún ayọ̀lá jẹ́ fún ọ tọmọtọmọ ó lóòní fàìsàn lùgbà. Dókítà Olúṣọlá Ìmísí òun lèmi ń jẹ́ o ọ̀mọ̀wé akéwì ìgbàlódé ẹgbàmọlé ṣàbẹ̀ni mi ọmọ erin jogún ọlá orí ayélujára ni mò ń gbé o tí mo ti ń dá bí ẹdun tí mo tún rọ̀ bí òwe.